gbogbo ayé rí wọ Alhaja Kaola nígbà tó jáde ọ̀rọ̀ tó ló fẹ́ sọ olóò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ramoni Alápatà ṣùgbọ́n tó níbi tó gbọ́rọ̀ lọ ló wá bẹ̀rẹ̀ àwọn story yìí àfi bí Abíọ́lá Ọláìtàn story ìwọ náà bá bẹ̀rẹ̀ ẹ̀tàn ilẹ̀ ló bá sọ pé ẹnìkan wà ó wọ ṣòkòtò péńpé ó ń gbé lọ́jọ́ ó mọ́bìnrin ó ṣàbẹ̀rẹ̀ story. ẹ lọ kí ẹnìkan lé ó kàdà ó kọ̀bẹ ó sì gbẹ́rẹ́ láti wájú orí ó sì ṣe kinní kan igbá kan kinní kan kò sí nǹkan tó sọ tán lọ́ndà comment section agbọ́ báwọn èèyàn ṣe ń dẹ náà pé lápájá ló ń bá wí ìwà arábìnrin yìí kó tó dìgbà yóò ti ṣe interview kan nígbà tó travel ṣé Paris àbíbodò ló ní ìyá Alhaja Kaola ló lọ kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹlẹ́ẹ̀níbi ẹni rẹ kinní kan ju kinní kan lọ ẹ̀yin níbi jẹ́ nìkan lọ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó yẹ ká máa tá bá ti ń sọ ká máa dákẹ́ ká máa mọ̀ bá ṣe máa ní sùúrù tá mo sọ ìtọ́ mú ká máa jáde ká máa sọ̀rọ̀ sí ni pé àwẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ò ní pẹ́ bẹ̀rẹ̀ gbogbo yìí tẹ́ ẹ ti ṣe nígbà tí ò sá àwẹ̀ ńlẹ̀ ṣé gbé àtúnṣe mú wọnú àwẹ̀ rèé torí tó bá dé inú àwẹ̀ ẹ mọ̀ pé oṣù lámúlánà láwà oṣù alápọ̀nlé láwà ṣé ẹnu tẹ́ ẹ fi ń jáde àjàjà yín tẹ́ ẹ pera yín láàfà Alhaja Kaola àwọn ọ̀rọ̀ kan wà tó ti ń jáde lẹ́nu yín ó kù díẹ̀ káàtó rárá but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan ẹ̀yin èèyàn mi wọ́n finger brain Alhaja Kaola ni o díẹ̀ àwọn nǹkan kan díẹ̀ kan hàn tó hàn sí mi wọ́n gbá géèmù burúkú ni ṣé èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ó pẹ́ kí n tó mọ̀ pé géèmù ni wọ́n gbá torí ó kù díẹ̀ gan wọ́n ti tọwọ́ mi gan bọ́ ṣọ̀lọ̀ tán ọjọ́ ọ̀rọ̀ tí tó Alhaja Kaola ẹ lọ ní àyípadà ọkàn Alhaji Akeugbagold òkú ìṣẹ́ni tó yẹ kẹ́ ẹ máa bú kẹ́ ẹ máa yẹ̀yẹ́ wọ́n gbá géèmù fún yín ni o ẹ lọ jókòó dáadáa kẹ́ lọ ro ọ̀rọ̀ tí mo sọ yìí pé wọ́n finger brain ni wọ́n gbá géèmù fún yín ni FT4 ṣùgbọ́n yóò bá sọ pé bí ẹ ṣe bá dá tó bá dá ni gúnlẹ̀ èèyàn máa tún tugun tó bá gbé ní ṣùgbọ́n èèyàn máa ń tugun ni ẹ lọ jókòó ẹ lọ tẹ́rù ara yẹn pa gbogbo ohun tó wà ńlẹ̀ tẹ́ ẹ fi kórìíra Alhaji Akeugbagold tẹ́ ẹ fi mú gẹ́gẹ́ bí ọ̀tá yín géèmù ni wọ́n gbà fún yín ni àwọn tó dẹ̀ gbá géèmù yẹn bí tí wọ́n fẹ́ gbá géèmù yẹn sí bí wọ́n fẹ́ kó yọ tó fẹ́ kó rìn lọ tó fẹ́ kó wọlé sí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe wọlé sí ọjọ́ ọ̀rọ̀ tí ì tó ṣùgbọ́n yìí bí ẹ ṣe máa ń sọ wípé ẹ ní mọ́ọ̀nì tẹ́ ẹ ṣe máa sọ àwọn òjáàrùn àwọn òtáàdù àwọn kíní kan kí tẹ́ máa sọ̀rọ̀ yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe mọ kéwú tó yìí ó yẹ kẹ́ ẹ ti rò kẹ́ ẹ ti ṣàdúrà kẹ́ ẹ ti rí ẹtẹ́lẹ̀ ní mímọ̀ kẹ́ ẹ ti rí pé géèmù náà gbá fún yín wàláì mi ò gbọdọ̀ parọ́ fún yín. Alhaji Akeugbagold ṣe rí Alhaji Akeugbagold mi ò sọ wípé bóyá áńgẹ́lì ni o mi ní mọ̀lẹ́kà ni o èmi ò fẹ́ pé òun ló pé jù níwájú Ọlọ́run bó mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan wípé lórí ìkànnì tá a wà yìí wàláì kì í ṣe pé bóyá pé mo fi sọ bí èèyàn bá gbà Alhaji Akeugbagold lẹ̀ báyìí bí èèyàn bá gbà Alhaja Kaola lẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan mú Alhaji Akeugbagold àfẹ́ tó máa ṣàbòsí tó bá ń ṣe ọ̀tẹ̀ tó ń ṣe fracas wọ́n tó má Alhaja Kaola kí nìdí nítorí àtisídẹ́ǹtì àwọn méjèèjì lórí ìkànnì yìí àìmọye ìgbà tí mo ti ṣe show fún Alhaji Kaola Alhaji Akeugbagold ṣe bẹ́ẹ̀ mi ìyá alájẹ ni wọ́n ti ṣe show fún Alhaji Akeugbagold bí ẹ̀mélòó kan bí ẹ̀méjì wàláì tàláì kò jáde síta kò bú mi rí that is Alhaji Akeugbagold for you ó máa ní ó máa fi rírí ṣaláì rẹ̀ ó máa gbọ́ máa fi gbígbọ́ ṣaláì gbọ́ for that we have to respect him for that. nǹkan tí mo tún wá fẹ́ kí Alhaja Kaola nǹkan tí mo fẹ́ kí ẹ rántí ṣé ẹ rí nílé ayé yìí èèyàn gbọ́dọ̀ máa rántí oore ṣé ẹ rántí ìgbà tí gbogbo sórí ìṣẹ̀lẹ̀ ní ọdún mélòó kan sẹ́yìn ẹ máa ríyàn dúró tì mí
nígbà tí ojú ń pọ́n igun yín àwòdì Alhaji Akeugbagold ó dúró pàyínrà bẹ́ẹ̀. Alhaji Akeugbagold ó dúró ti Alhaja Kaola gbogbo wa lárí lórí ìkànnì àti a bá fẹ́ ṣàbòsí. Ibùdó ọ̀kan lọ́mọ tó wá di pé òun àti Alhaja Akeugbagold Alhaja Kaola tí wọ́n jọ ń búra wọn tán pé ẹran lọ́mọ kìnní kan ìyàgbó kan tó ń sọ lónìí ní ìgbà tí ojú ogun le tó ń gbóná tó dàbí iná búrẹ́dì. Wàláì ọ̀kan lọ́mọ ó dúró ti Alhaja Kaola. Torí mi ò kì í ṣe onígbàgbé lóòótọ́ àwọn èèyàn máa ń jó nígbàgbé o ṣùgbọ́n téèyàn bá tún padà téèyàn bá flashback èèyàn máa ń ro ọjọ́ kan mọ́ nǹkan lára ni pé tí ì bá ṣe wípé nǹkan kan báyìí mo rò mọ́ lágbájá ẹ̀yin èrò nǹkan mọ́ra yín lára nínú ẹ̀sìn yín ni lẹ́yìn ẹ̀yin àwọn tí mo gbé síwájú ni mo bá wí o bó ṣe tẹ́ ṣẹlẹ̀ Alhaja Kaola. Torí lọ́jọ́ kìíní àná tí gbogbo èèyàn jáde èmi gan ṣe show tí mo ṣe fún Alhaja Kaola it's more than 1 million views kí ló ṣe jẹ́ 1 million views tí mo ṣe tó ní nígbà náà lọ. Ìgbà tó gún yẹn gbóná jíjíjíjíjí ọ̀kan lọ́mọ gbéra torí gbogbo èèyàn retí kébí Tùrájí kó sọ̀rọ̀ kó yànnà náà ọ̀rọ̀ tójú ẹ̀ rí nípa most especially pé wọ́n ní wọ́n rẹ́ jẹ̀bi kan most especially nípa ọmọọṣẹ́ pé ṣé lóòótọ́ ni kó fẹnu ara ẹ̀ sán wípé Alhaja Kaola àwọn àtọmọṣẹ́ wọn àti driver bí nǹkan pẹ́jọ lájọṣepọ̀ lótẹ́ẹ̀lì afẹ́mọ̀ kó pa ikú ní rìkọ́dì kan lọ́wọ́ everybody náà retí pé wọ́n ní láti mọ̀ kí ni rìkọ́dì yẹn kí ló wà ńbẹ̀. ọ̀kan lọ́mọ gbéra ó lọ sọ́dọ̀ bí Tùrájí ó rí bí Tùrájí ó rí gbogbo àwọn fídíò tó rí àwọn ẹ̀rí mi gbogbo wa ń retí kọ́kàn lọ́mọdé kó wá jábọ̀ fúnlé pé ìwọ ló tọ̀yọ́ bọ̀ yá jáde ìwọ náà wá jáde síta wá sọ tójú ẹ̀ rí kí ló rí bọ̀ kàkà kí ọ̀kan lọ́mọ jáde kó wá tú gbogbo àṣírí tójú ẹ̀ rí ọ̀kan lọ́mọ wá dé wá ń ṣépè ó ti jẹ́ pé àwọn èèyàn náà jáde fún padà because of you Alhaja Kaola. ọ̀kan lọ́mọ wá dé ó wá ń twist ẹ̀ kí ní kẹ́ni kó má dá sí mọ́ ẹ̀ tó bá tún sọ nípẹ̀ ẹ̀ tó bá ṣe ní nǹkan ló wá ń ṣépè lọ́mọ ọ̀kan lọ́mọ gbádùn sáà nítorí ní kò jíṣẹ́ fún wa ọ̀kan lọ́mọ gbọ́ àṣírí yẹn. Ìgbà táwọn èèyàn rí ọ̀rọ̀ tí wọ́n máa sọ torí láti òkú táwọn èèyàn retí nìyẹn pé wọ́n máa fi update ìgbà tí wọn ò rí kọ̀ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀ dàda ìdá ọ̀kan lọ́mọ ló ń paná ọ̀rọ̀ yẹn ló ń kúrú ló ń ga lọ́jọ́ kìíní àná ọ̀kan lọ́mọ òun náà lè mọ̀ tí wàá dọ̀tà báyìí ọ̀kan lọ́mọ náà lè mọ̀ tí wàá ń gbéra yín ṣépè ọ̀kan lọ́mọ Alhaja Kaola tó dúró tì lọ́jọ́ kìíní àná òun ló mà tí wàá ń pè ní ìyàgbó nǹkan báyìí tó mà tí ń ṣépè fún kí ni ìbáàdé Yorùbá bọ̀ wọ́n ní ṣẹ̀mí bí ọlọ́ọ̀gùn ọ̀rẹ́ tó bá ti jẹ́ pé lóòótọ́ tí mo mọ̀ pé wọ́n gbá géèmù fún Alhaja Kaola ni tó ń ṣẹ̀ṣẹ̀ méjì náà ni tó bá jẹ́ pé wọ́n ṣe gbá géèmù fún Alhaja Kaola bá wá sọ pé ṣẹ̀mí bí ọlọ́ọ̀gùn ọ̀rẹ́ tó wá lọ rèé béèrè lọ́wọ́ ẹni ọ̀rọ̀ kan pé Alhaji Akeugbagold mo gbọ́ pé wọ́n ló ṣe nǹkan báyìí mo gbọ́ pé wọ́n ló sọ nǹkan báyìí Alhaji Akeugbagold náà wá ṣàlàyé pé báyìí ló ṣe rí ìjà yóò ní débi tá a dé lónìí. Kò sí bá Alhaja Kaola ṣe lè pera rẹ̀ láàfáà tó tí Sheikh Akeugbagold ọmọ Akeugberu náà ní àáfáà lòun ipò obìnrin àtọkùnrin ẹni jẹ́ wọn mọ́ fi gbága ó lè jọ́ máa fà ó èyí obìnrin lè mọ kéwú mo sọ pé Alhaja Kaola nìkan kan lóbìnrin tí wọ́n kọ́ mọ kéwú ẹlòmíì mọ kéwú tí ì ṣe dáwà tí ì ṣe gbogbo obìnrin tẹ̀ ṣe tó sì mọ kéwú kò dìgbà téèyàn bá ń sọ kéwú lẹ́nu kó máa jẹ kéwú lẹ́nu kó tó ní ìbẹ̀rù Ọlọ́run gbogbo tẹ̀ ṣe yẹ fi bẹ̀rù Ọlọ́run sí. Alhaja Kaola ẹ lọ jókòó kẹ́rí pé wọ́n gbá géèmù fún yín ni wàláì ó yẹ kẹ́ lọ bẹ Alhaji Akeugbagold tí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò ti pọ̀ jù ẹ máa ń gbàgbé nǹkan ṣá tí nǹkan bá ń ṣe ní nǹkan mọ̀ ṣe Akeugbagold ní Akeugbagold tẹ́ bá sì ń sọ báyìí ni yóò mọ̀ dùn ni bí ẹ bá ń sunkún yóò sì mọ̀ bá mi sunkún àwa méjèèjì ó sì mọ̀ sunkún
ṣé bọ́ wá ni ẹ ti gbàgbé nìyẹn o ẹni tẹ́ sọ pé tí nǹkan bá ṣe yín kó mọ̀ ṣe yóò sì mọ̀ sunkún bí nǹkan bá ṣe òun náà yín náà yóò mọ̀ ṣe yín ẹ̀yin náà sì mọ̀ sunkún òun lẹ wá jáde lẹ wá ń wọ́ wòkú wò lẹ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí arákùnrin yóò sì dá yín lóhùn arákùnrin yóò sì sọ̀rọ̀ egungun yín sì ń ràn gbogbo ìgbà Alhaja Kaola ó sì jáde ó sì dákẹ́ béèyàn bá mẹ́nìkan béèyàn bá jáde fẹ́nìkan tó sọ̀rọ̀ sí lálákọ̀ọ́kọ́ tí ò sọ̀rọ̀ tó jáde tó sọ̀rọ̀ sí lẹ́lẹ́ẹ̀kejì tí ò dáhùn ṣebí wàá dẹ̀ sinmi wàá sinmi ẹ̀dọ̀. báwo làárín ìwà àti Ọlọ́run ṣe gún àbí báwo ló ṣe ẹ̀fẹ́ kí àárín ìwà àti Ọlọ́run ṣe gún nígbà tó bá mú ọmọlàkejì ẹ tó ń wọlé túrútú. nígbà tó bá gbogbo tá a sọ pé wọ́n ní Saheed sì tún ṣe nìyẹn pé ó disrespect àwọn bàbá kan àwọn kìnnìkan àwọn màmá tí wọ́n ń bínú táwọn èèyàn sọ pé Saheed sì tún you have to stop it. ṣé bí ìdẹ́yìn náà jáde ẹ̀yin náà disrespect ni ẹ̀yin náà wọ̀ ọ̀yàn lẹ̀ túrútú nìyẹn. Alhaji Akeugbagold ẹ̀ lè máa sọ̀rọ̀ sí màá yẹn kẹ́ máa sọ̀rọ̀ sí kẹ́ máa bú ní gbogbo ìgbà kó má sọ̀rọ̀ kẹ́ wá ní pé kọ́kọ́lọ́mọ gbẹnu dákẹ́ ọ̀kọ́lọ́mọ ò ní gbẹnu dákẹ́ òun náà jáde àfùyín lẹ́sì tó ní pé dàda ti ẹ̀yìn kíní kan tí ò lè jà ní ó láàbúrò tó gbójú. ẹnìkan náà tún jáde tí mo tún gbọ́ ṣù ẹ̀ lẹ́nu tó mẹ́ta bóyá kàkà kí àná bí àbí nǹkan bọ̀bọ́ yìí náà sọ yá ti ọ̀rọ̀ àwọn èèyàn máa jáde tó bá ti jó lórúfẹ́ bàbá ìwà máa fún yín lésì òdìgbà tí Akeugbagold bá sọ fún yàn pé jọba mi jáde àwọn èèyàn á fún yín lésì dímọ̀ tẹ́lẹ̀ ṣe jáde tẹ́ fi sọ̀rọ̀ bóyá kí n sọ fún yín bóyá ẹ mọ̀ ayé ò gbọ̀rọ̀ yín gbọ́ Alhaja Kaola wà láàyè èmi ò parọ́ fún yàn ayé ò bìlíìfù nǹkan tẹ́ ẹ sọ torí lórí ìkànnì la wà yìí àti sílẹ̀ǹtì yín lórí ìkànnì gan ò dá ó yẹ kẹ́ ẹ lójú tì pé gbogbo nǹkan kọ́ ni màá jáde síta tí màá wá máa sọ. I'm telling you ẹ má bínú o èmi máa bá yẹn sọ tọ́ ó lè má tẹ́ yín lọ́rùn o ṣùgbọ́n mo máa sọ. women supporting women la máa ń ṣe fún ilé ẹ̀kọ̀ọ̀kan tá a bá jáde pé ká support yín tá a bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan Alhaja Kaola tá a bá support yín a kò bí ṣe women supporting women ni àti sílẹ̀ǹtì yín ò dá lórí ìkànnì tá a wà yín mi ò gbọdọ̀ parọ́ fún yín ṣé ká bẹ̀rẹ̀ nípa tàtà àpapọ̀ ni àbí ká bẹ̀rẹ̀ nípa ti Mariam ni àbí ká sọ nípa Jubril ni. àtisídẹ́ǹtì làwọn èèyàn máa ń rò àti máa ṣe èbò èèyàn ló máa jẹ́ kó gbàgbọ́ nǹkan tó ní lágbájá bá sọ pé lóòótọ́ ni ibi ìlàwà nígbà tí Alhaji Akeugbagold ní àwọn ò ní gbà wípé àwọn máa gbé Saheed lọ sílé ẹjọ́ wípé ó pe àwọn ní kinní kan kí ó ṣe kinní kan pé ó fi ń bú àwọn ó fi ṣe kinní kan pé ó yẹ̀yẹ́ àwọn pé àwọn lọ sí court bí màá yẹn ṣe ń sọ tiẹ̀ ló ń sọ pé ṣé gbogbo nǹkan tí Saheed ṣe àti sílẹ̀ Saheed lórí ìkànnì pé kò dá ó yẹ kó apologize pé ibùdó gan ṣèbí Alhaja Kaola ẹ gbogbo tó ṣe fárábìnrin yẹn máa yẹn máa tún jà fún yín bó ṣe ń sọ tiẹ̀ ló máa tún jà fún yín gbà náà ṣé ti gbàgbé ni. ẹni tẹ́ ẹ ti jọ ṣe tẹ́ ẹ ti jọ ní àjọṣepọ̀ tó lóòrìn tí gbogbo ayé ti mọ̀ tẹ́ ẹ ti sọ dáadáa nípẹ̀ ẹnu tẹ́ ẹ ti sọ dáadáa nípẹ̀ yẹn ẹ tí wọ́n fi jáde wá fi ń tẹ ẹ wá ní ká gbà ń tẹ́ ẹ sọ ká wá gbàgbọ́ èwo lẹ fẹ́ ká gbàgbọ́ yìí tẹ́ ẹ sọ gbà lọ bẹ ṣe sọ náà tẹ́ ẹ ti sọ nípa Alhaji Akeugbagold lẹ sọ wọ́n láì tàláì ẹ tún wá jáde sí ẹ tún wá ń sọ ìdàkejì nípa ẹ opposite ẹ tún sọ wọ́n láì tàláì ẹ gbọ́dọ̀ rọ́ ni ní òun fẹ́ ká gbàgbọ́ nú ẹ. ìgbà tẹ́ ẹ̀ sọ́ta lákọ̀ọ́kọ́ ẹ̀ ń jẹ́rìí sí pé bí màá yẹn ṣe rí nìyí èèyàn ọyẹ èèyàn dáadáa ní èèyàn tó ní bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń sọ́lẹ̀ ń sọ arábíkì lẹ́tọ̀ wọ̀ láìtàlá bẹ́ẹ̀ lẹ́ fọ́ Ọlọ́run búra àwọn ìkìrìyìn àwọn sìnrìyìn Ọlọ́run àwọn kìnnìkan ìrìyìn Ọlọ́run níìsín ẹ̀ tó wá jáde ẹ̀ tó wá sọ wípé àwọn kan sí bẹ́ẹ̀ látòkè dé pàkọ́ àwọn kìnnìkan dé kìnnìkan gbogbo àwọn obìnrin ló bá sùn gbogbo ẹ̀ tó wá padà sọ tó wá fi wà láìtàlá ìsì ẹ̀ lè ká gbà ìbọn we are not fools. ṣé ẹ̀rù bó ní wọ ọ̀pẹ ni Alhaja ẹ̀ wọlé lọ ẹ̀rọ̀jọ̀ kó ìtẹ̀sán tó ẹ wá lẹ́sẹ̀ ti tátán ojú òtì yín ẹ pera ní àfà ní táìmù tí èèyàn kú ní àwọn tí wọ́n sọ pálápàtà pààyàn nílọrin sóbà mòdù ló yẹ kẹ́ ẹ tiẹ̀ jẹ́ gbogbo èyí tẹ́ ẹ pera ní láàfà àtàfà ọkùnrin àtàfà obìnrin sóbà mòdù kò sí kí lọ́rin nìkan kọ́ ló bá sóbà mòdù yẹ kí gbogbo yín wà kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ pọ̀ láti ṣe láàrin àwọn ọ̀dọ́ àwọn tẹ́ ẹ̀ kó sí mọ́ṣálá àwọn tẹ́ ẹ̀ kó sí ilé kéwù yẹn iṣẹ́ pọ̀ fún yín láti ṣe láàrin wọn àwọn àfà kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ń gíròbọ̀ iṣẹ́ pọ̀ fún yín láti ṣe àwọn àfáà tó wà ńlẹ̀ iṣẹ́ pọ̀ fún yín láti
ṣe táyìn lẹ wá jáde sẹlẹ wá ń ṣe fracas so ẹni tẹ́ fi ṣe fracas ẹ̀sìn nínú àwẹ̀ ẹ̀sìn ẹ̀ ti fẹ́ ní ẹgbà àwẹ̀ nínú àwẹ̀ ẹ̀sìn ẹni tẹ́ fi ṣépèṣépè yẹn ẹ̀ ti wá lẹ́sìn pé ẹ fi wà ẹ fẹ́ fi jèrè ọkàn fáànà bí bóun lẹ ṣe fi rú ẹni ẹlẹ́ṣẹ̀ gbé bí nígbè wọn ṣe é fi pè mẹ́ntọ̀ gidi ẹ lè jẹ mẹ́ntọ̀ fún yàn ṣá alájà ẹ lè jẹ mẹ́ntọ̀ fún rú èmi mi ìmọ̀ ẹ lè jẹ mẹ́ntọ̀ fẹ́ lómi o ṣùgbọ́n ẹ lè jẹ mẹ́ntọ̀ fún rú èmi. Téèyàn bá ti fọwọ́ wọwọ́ tọwọ́ ti wọ̀ kò sí tẹ́lẹ̀ gbọ́ nípa ẹ̀ tẹ́ bá ti ẹ̀ gbọ́ anything tó bá ti ẹ̀ pé wọ́n ti ẹ̀ dá wọ́n fígà wọ́n gbá géèmù lóòótọ́ accepted o mo ti sọ ṣáájú o tó bá gbá géèmù fún yẹn àgbà tó ti gbá géèmù yẹn wọ́n ẹ̀fẹ́ kẹ́ ti jókòó kẹ́ ti sit back kẹ́ ti rò pé wọ́n gbá géèmù fún yín ni kẹ́ ti sit back pé no pẹ̀lú gbogbo tó ti ẹ̀ sọ nípa alágbájá yìí ìtò sọ nípa Ṣèyí Akeugbagold yẹn tí wọ́n níwà ẹ̀ lélẹ́yìí kí ni àti ṣe ẹbọ èmi àti ẹ̀ látẹ̀yìn tó lè ṣerú ẹ̀ tó bá tiẹ̀ wá ṣe kílẹ̀ tó fi ṣe máa béèrè lọ́wọ́ ẹ̀ máa bínú bíbélì kan fẹ́ pé bínú má ṣe ṣẹ̀ ó ní tó bá ṣẹ̀ má jẹ̀ wọ́n má wà jẹ́ kí òrùn kò wọ̀ bá ìbínú nínú ẹ̀ ìyẹn ni pé o ní orí ọ̀fẹ́ tí ló bá bí ẹ tí ọ̀rọ̀ bá ṣe kí ló bí ẹ o wá lórí ọ̀fẹ́ láti gbé kúrò lára pé lágbájá mo gbọ́ nǹkan báyìí ṣẹ̀yìn ò kí ń bíra yín ṣẹ̀yìn wọ́n ní ṣẹ̀yìn bí ọlọ́gbọ̀n rẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣẹ̀yìn ẹ̀ kí tọ́jú kò kẹ́ ẹ̀dọ̀ trash house ẹ̀ lè pe ayé lórí fóònù kẹ́ trash house. tó bá ti ṣoore fún yàn rí èèyàn máa ń dúró tó bá ṣẹ̀yàn ẹ̀ bá bí bẹ́ẹ̀ bá wá jáde fún yàn tẹ́ jáde lẹ́lẹ́kọ̀ọ́kọ́ tẹ́ni yóò wá fèsì tẹ́ jáde lẹ́lẹ́kejì ẹ̀ bá sinmi náà. ẹ̀ bá sinmi. èyí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń jáde ń sìn ìgbé ẹnìkan sí gbẹ́rẹ́ láti pa ó sì látorí ó sì dẹ́yìn ìkíní kan ó sì láti gi mú dé kíní kankan ìgbà tí ò sí awuyewuye láàrin kánìgbà ilẹ̀ bá ti sọ kẹjẹ ká sọ pé lágbájá àṣírí èèyàn báyìí lè jẹ bóyá ìbá gba yìí bọ̀ kì í ṣe nígbà tẹ́ ń jà yóò bá padà sọ pé jà lóde lórí dòwe so tí ẹ bá pẹ́ pé yìí gan pàápàá fúnra ara yín tẹ́ bá rò dáadáa tẹ́ bá lárò jinlẹ̀ dáadáa bọ̀ nígbà yẹn ẹ̀ sá fún lẹ́yìn tẹ́ ẹ rí nígbà yẹn lẹ́jọ́ ń ṣe kòríkòsùn kílẹ̀tẹ̀ ẹ̀ sá fún gbà náà kí ló dé tẹ́ ẹ̀ sá fún nígbà yẹn. You know what the man did to Alhaja Kafilah Shittu? Ṣé Alhaja now? Ṣé Alhaja Kafilah Shittu ṣé kò máa bú ni? Ṣé Akeugbagold àti Alhaja Kafilah Shittu wọ́n jọ wà nínú ẹgbẹ́? Torí ẹ jẹ́ ká sọ tọrọ. Àbí bàtà ó pè ní akéwújẹ lẹ́dẹ̀. Ẹ̀yin orí gbogbo ẹ̀wọ̀ ẹ jẹ́ ká sọ tọrọ. Gbogbo bí ẹ má jẹ́ ká máa padà sọ́dọ̀ Kafilah Shittu lóun ti change. Nípa pé yàn wọ́ yàn lè yàn bú yàn. Ẹ má jẹ́ padà sórí àwọn ìwà ẹ̀. So nítorí nǹkan tó ṣe fún Kafilah Shittu. Ìkan tí wọ́n di máa di tù Kafilah Shittu ṣé òun wá ní ká Alhaja Kaola tó wọ́n wá ń gbẹ̀san but nígbà yẹn Kafilah Shittu yan pàápàá ọ̀tá Alhaja Kaola ni ní gbogbo ọ̀rọ̀ pé wọ́n ọ̀rọ̀ gbogbo àṣírí tó wà lórí social media yìí ṣé bí kíní ló gbé jáde ṣé bí Kafilah Shittu ló gbé jáde Kafilah Shittu ló jẹ́ ká mọ̀ ìgbé Alhaja Kaola ó fẹ́ràn oko pé tó bá rókó lórí bọ́ọ̀bù ayà kó máa já mú ó dẹ̀ gbé àwọn ẹ̀rí tì ó dẹ̀ tẹ̀bà sí ọ̀rọ̀ ẹ̀ so ẹ má gbé yẹn wá bí fẹ́rẹ̀ ọ̀rọ̀ Alhaja Kaola dé lónìí ó lè lẹ́mí dáríjì kó ló dáríjì kìíní lónìí ṣùgbọ́n wọ́n gbá géèmù tó ẹ̀mí dáríjì yẹn fi yọ ni kọjọ́ ọ̀rọ̀ tí tó tẹ́pẹ́tẹ́ fẹ́fẹ́ gbọ́ nìyẹn wọ́n gbá géèmù fún Alhaja Kaola ni ẹgbẹ́ abẹ́ ìdáhùn tí ẹ̀mí ìdáríjì yẹn fi jáde pé mo dáríjì wọ́n gbá géèmù fún wọ́n finger brain Alhaja Kaola ni ó dẹ̀ fọ́ fún don't tell me what is that Saheed kan ló kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Akeugbagold ni àwọn bá jẹ́ Christian ṣáà ní bó ṣe ń wọ́ gbogbo wọn lẹ̀ tó ń wọ́ gbogbo àwọn bàbá yẹn lẹ̀ ni wọ́n pè ọ́ ní Akeugbagold kí ni túmọ̀ Akeugbagold ẹ jẹ́ ká sọ tọrọ nígbà tó bá ti súnyàn débi kan náà ó dẹ̀ lówó kò ní báyọ̀ lówó ní ṣe olóòdù ẹ lọ sí court ṣé nígbà yẹn mo jáde mo ní ẹ jẹ́ ká bẹ àwọn ẹ jẹ́ ká jẹ́ kó parí ẹ̀ ẹ jẹ́ kí Kafilah Shittu kó bẹ Akeugbagold àbójáde náà mo sọ nígbà yẹn nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù ṣùgbọ́n èmi ò ní rò tọrọ kí n má sọ ìgbà tí Kafilah Shittu tó ń finá mọ́ Alhaja Akeugbagold tó ń finá mọ́ tó ń fìtínà ẹ̀ tó ń yàkàyàkẹ̀ lórí ìkànnì táwa yìí àwọn olójúrò tì í ṣe wípé àyàn ọ̀tá ọ̀fẹ́ wọ depression ṣe àbọ̀ pẹ̀lú ìrònú ló wà gbà náà ó ní síbẹ̀ pé òun strong ṣe báwọn kan ló jẹ́ kó strong àwọn kan ló wà pẹ̀lú ẹ̀ tí wọ́n strong pẹ̀lú ẹ̀ pẹ́pẹ́ wọ́n ní bọ̀ bá sunkún wọ́n bàbá sunkún ni ó ti gbàgbé nìyẹn náà so ní ìsìn ó ti wá gbàgbé tébù ti wá ṣe so àwọn tó fẹ́ gbé ẹ̀kọ́ wọ kó mà lọ́jọ́ kìíní àná ó ti dáríjì wọn àwọn tí wọ́n dúró ti ẹ̀kọ́ báwo
wọn kó má ṣe rẹ̀ léṣe àwọn ló wá sọ̀dọ̀ ta lónìí who does that bá ṣe ra wa ṣá lè béèrè lọ́wọ́ ara wa ni en tó ti dúró ti eri nígbà tí ojú ogun le nígbà tí ojú pọ́n igun ẹ̀ táwọn di wọ́n dúró bẹ́ẹ̀ rà níbẹ̀ nígbà tí wàhálà tó bá rí pé nǹkan kan tún ṣe bí kíníkíní dé tí nǹkan yí báyìí kí lè tẹ̀lé sẹ́tù ẹ̀dá ara yín kẹ́ bára yín sọ̀rọ̀ ṣé ká máa tán ara wa ni èmi ò kì í tán yọ accepted pé wọ́n finger brain ẹ̀ wọ́n gbá géèmù fún ni fine but kò dáa kò yẹ kó jẹ́ pé Akeugbagold Alhaji Akeugbagold ni Alhaja a máa gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Alhaja Kaola lórí ìkànnì tá a wà yìí láti wá máa jáde àlàáfíà lè wà láàrin gbogbo wọn tó bá fẹ́ láti Saheed Shittu àdìgbọ́n láti Saheed Shittu bọ̀ kì í ṣe pé kò wá mẹ́nìkan lọ́ta ok òdáríjì igun tó bẹ́ẹ̀ jà òdáríjì wọn igun tó wá dúró tiẹ̀ tó bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ó wá kọjú sí wọn kọjú ìjà síra ní ẹ̀jà so make sense ni kílẹ̀ tí gbogbo wọn ò kájọ jùmọ̀ máa gbé pọ̀ ní àlàáfíà kílẹ̀ tá a ṣe sẹ́tù àti igun kìíní àti igun kejì kó ní kálukú wà ní ìṣọ̀kan kílẹ̀ tá a ti ṣe bẹ́ẹ̀. I'm not a Muslim ó ní ìjọ ìdẹ̀jẹ̀ gbọ́dọ̀ tó I'm not a Muslim mo ṣe ní Alhaji Akeugbagold ní gbogbo àbòsí yẹn má gbé yẹn wá sọ ní show mi I'm not a Muslim mi ò sí igun kankan. ṣùgbọ́n mi ìfẹ́ anybody lò mí láti bá igun kígun jà mọ́ and you cannot use my medium I have to say the truth. mo lọ́jọ́ rò tí tó nobody kò sẹ́ni tó lè lo platform mọ́ láti gbágbé ìfẹ́ nìkẹ́ni enough is enough. tó bá wá di ní ìsìn tẹ́sí pé mo belong to Akeugbagold tó bá wù ní kẹ́ sọ tó bá wù ní kẹ́ belong to igun Kaola kò sí bí mo pàlájà Kaola nígbà kan èmi àtàlájà Kaola máa ń sọ̀rọ̀ náà ṣùgbọ́n padà dùn ní pé mi mọ̀ pé géèmù náà gbá fún màá yẹn accepted. Mo yẹ kú máa yẹn bí tó sọ pé Ọlọ́run wá ti fún ní ìmọ̀ tó ṣé kó wá lajú kalẹ̀ kó máa jà kóbìnrin máa kọ sí ní sars lórí ìkànnì yìí kó máa sọ àwọn sórí tí ó yẹ kó máa gbẹnu tó àwọn ọ̀rọ̀ tí ò dáa kó máa jáde tó sì ní àti tí ò ní àtìsídẹ̀tì tó dáa lórí ìkànnì yìí bá a bá la gbàgbé ọ̀rọ̀ àná akọ̀wulẹ̀ gbàgbé ọ̀rọ̀ àná ni ṣáà mọ̀ bó ṣe ń lọ ni tábà tí ẹ̀gbẹ́ gbogbo ẹ̀ àbòsí ni kí n má sọ̀pọ̀ ti kiri kan ṣé ti Mariam ojú wa fọ́ ni àbẹ́ tí wá di àbẹ́ ẹ fi pé bá ṣe máa gbàgbé nìyẹn ni àní kò ní àtìsídẹ̀tì tó dáa accepted. Kò ní àtìsídẹ̀tì tó dáa accepted. Èmi ẹ parọ́ fún yàn. Akeugbagold bá dúró báyìí bá Alhaja Kaola bá dúró báyìí ayé ò Akeugbagold kan tó má kí Alhaja Kaola tó wá sọ pé ẹ ó wọ ṣòkòtò ó ń bá yàn sùn ṣé story nìyẹn ṣé lórí ìkànnì tá a wà yìí wàhálà obìnrin tó bá gbogbo ẹlẹ tó bá do wọn donate náà nìyẹn tó bá bọ́ kí ni òun ò ní fẹ́ láíláí gbogbo àwọn story Alhaja sọ kò ní ìdí ẹ̀ náà ṣé Alhaja oh my god ẹ bá break it table ẹ bá kí n máa sọ̀rọ̀ ni ẹ má yẹ kí inú bí mi o ẹ má wà fún mi comment section kankan bẹ́ẹ̀ ẹ má wà sọ nonsense fún mi. Alhaji Akeugbagold bá dúró báyìí jùbìrìlì driver àbí ọmọọṣẹ́ bítùrà yìí tó bá dúró báyìí ẹ̀ẹ́dẹ̀ mú kanu méjèèjì àbí what are you telling me now? Tó jáde tó sọ pé yípo Akeugbagold kò lè bá ó fẹ́ òun ó fẹ́ kíní kan nìyẹn wá mú kíní wá ó wá padà wá ó lóun fẹ́ òun wá múra pé láíláí ẹ̀dá kò ṣe kò jù kan lọ ni ẹ mọ̀ tán ara yín ẹbí ò sí di àbòsí ẹ má fi mí ṣàbòsí mẹ́tẹ̀ má wà sórí péjì ẹ má wà sórí WhatsApp mi wá fi mí gbá géèmù mi ò gbá géèmù kankan mọ́ ẹ má wà finger brain mi èmi gan ọ̀rọ̀ yìí ti yé mi mo ti bẹ́ẹ̀ ṣe ń roll ẹ má ṣàbòsí ẹ fi wà Alhaja Kaola lẹ́yìn tẹ́ finger brain yẹn ìtẹ́ àfẹ́ àchìlẹ̀ ti àchìlẹ̀ wà Alhaja Kaola wọ́n ti ẹni tó bá ti ṣèyàn lóore rí èyàn kì í fi ojú olóore èyàn fi fún gungi tó bá di lọ́la àwọn tó yẹ pé gbogbo ọ̀rọ̀ ẹ ó ti wà lọ́wọ́ wọn tí wọ́n ti gbé gbogbo àṣírí ẹ̀ síta èmi tó yẹ kó mọ̀ pé ó yẹ kó sẹ́tù kó ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn nìyẹn o kì í ṣe egun kan o àwọn tó gbọ́rù ẹ̀ tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀ síta táàrin yín bá tún wá dàrú wọ́n tún wá padà wá wọ́n tún wá ṣù ẹ̀ wò times 10 ló máa jẹ́ níbo ló fẹ́ fojú sí. ẹ máa wá sórí ìkànnì yìí tí nǹkan bá ń ṣe nìkan ṣe iná ní Alhaji Akeugbagold tó tí nǹkan bá sì dé bá ṣe yìí kì báyìí yìí sì mọ sunkún òun náà sì mọ sunkún àwọn méjèèjì ó sì mọ sunkún náà járógun ẹkún so ẹjọ sunkún ọmọ nǹkan kò tó dé báyìí mọ́ kò sí fílíìsì mọ́ kò sí fílíìsì mọ́
Adebayo, Abi Akeugbagold, Kayode, I will block you on my show. Don't come and tell me how to lie. No, you don't like anybody now. Leave me alone. Let me say the truth. Ẹ̀yin alábòsí òṣì burúkú yìí. Ẹ̀yin náà lè dá wà lẹ́lẹ́ láàrin wọn. Ẹ̀yin alábòsí láìkì kẹ́ má bá sọ tọrọ kẹ́ jẹ́ ká yé bàjẹ́. Kó má wá sórí social media kó má sọ story nonsense kan kó má constitute instance. Ó ṣe pé ìyàwó tiẹ̀ síta tó bá jọkùnrin tó sì lọ́dà fake profile. Kí ìyàwó ẹ̀ jáde kó wá máa ṣẹ̀sìn. Ká pera wọn ní Muslim kẹ́ wá dé kẹ́ má fi ra yín ṣe gẹ̀gẹ́ kẹ́ má fi ra yín ṣẹ̀sìn lórí social media. Ṣé ẹ̀ tó pera wọn láàfà ṣé ó yẹ káàfà mọ̀ ṣe fracasi. Lẹ́yìn tẹ́ ìrònú ẹ̀yàn láàrin lóhun alágalatia. Ṣé ó yẹ káwọn àbá mọ̀ ṣe fracasi. Bébí ò bá tiẹ̀ mọ kéwú sẹ́ni tó mọ kéwú yẹ kó jáde kó mọ ṣe fracasi pẹ̀lú yàn kó mọ yẹ̀yẹ́ yàn kó mọ ṣẹ̀sìn kó mọ fi ọkọ lọ́kọ ṣẹ̀sìn. Mo àwọn ti dé sìn. Alhaji Akeugbagold ẹ̀yin náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣàtúnṣe. Báwo yàn bá pè yín mo mọ̀ pé lóòótọ́ ẹ̀ sọ̀rọ̀ ó ṣeé ṣe bóyá láwọn àwọn ṣẹ́kọ̀ọ́ tẹ̀ ń ṣe lábẹ́lé o àmọ́ but ẹ jẹ́ ká làáfíà òjọba lóòótọ́ ẹ̀ ò sọ̀rọ̀ ṣùgbọ́n àlájú ọ̀kọ́lọmọ sọ̀rọ̀ ọ̀kọ́lọmọ. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.